Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún àdáadáa fídíò tó ń ṣọlẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún yín. Ẹ wo Pẹ́pẹ́yẹ pọnmọ lórí ọ̀rọ̀ Alhaja Kaola àti Sheikh Akeugba Gold èyí tó já àwọn ìròyìn kiri òun la tún mú wá sétí gbọ́ ilé ní ẹ wo kí ló fa ìdí ìjà náà gbogbo ẹ̀lẹ́ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ retí ẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá a subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ẹ lè máa jẹ àǹfààní content ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè tẹ̀lé màá fi ṣọgbọ́n ìmọ̀ àti ìgẹ́bù sọ pé fídíò wọn alẹ́ ta máa play fún àtọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá lẹ́kùnrẹ́rẹ́ ẹ wo fídíò náà rèé ẹ ká jẹ gbádùn ẹ̀. táwọn èèyàn bá wá ń gbìyànjú àti gbé ṣubú tọ́lọ́run bá gbà ọlọ́run gbà náà ni Alhaja wa Kaola àǹtí mi torí pé mo máa ń pa Alhaja Kaola ní àǹtí mi Kaola tíjà bá ti wá ṣe láàrin mi àti Alhaja wọn ni táwọn àǹtí ẹ mi ò ń ṣàǹtí ẹ láyé ẹ má pè mí láǹtí ẹ ìwọ ọmọ burúkú yìí wọ́n wá wòra wọn lọ Alhaja Kaola wò lọ wọ́n wò bọ̀ mi ò rí bí tiẹ̀ sí mo ò rí bí tiẹ̀ sí Saheed mi ò rí bí tiẹ̀ sí mo rí pé inú ẹ dájú táwọn ẹni bí lọ mo rí pé ẹni rẹ ní ẹjọ àwọn ẹni bí lọ ìjà ló dé lórí ìdòwe tó tọ́ lórí ọ̀rọ̀ tó sọ but ṣàtúnṣe lórí ẹ̀ ọlọ́run adẹ̀dúpẹ́ fọlọ́run mo ṣàtúnṣe tí ẹ pé màá yé tún ṣàtúnṣe lórí ẹ̀ àwọn sì Alhaja Kaola àti pé ti tán àwọn tẹ̀ nídìí apology kankan mọ́ lọ́wọ́ mi but n tó yẹ ni ló yẹ ni okùn ọrùn yẹ di yẹ Alhaja Kaola àti pé àwọn ò nídìí apology kankan mọ́ gbogbo wa náà la gbọ́ wọ́n tún sọ bẹ́ẹ̀ lẹ́yìn pé no ó ti tán àwọn ti forgive ẹ but n tí ó yẹ ni ló yẹ ni torí pé inú mi dùn fún tí Alhaja Kaola ṣe ọlọ́run jọ̀ọ́ ọlọ́run mo fagbára wọ lọ́hùn bẹ̀ wọ lọ́hùn mo fògo wọ lọ́hùn bẹ̀ wọ lọ́hùn gbogbo tí ọ̀rọ̀ yìí balẹ̀ wò ó bàjẹ́ ní ẹ̀mí lára Alhaja Kaola ọlọ́run jọ̀ọ́ bá mi ṣe dá padà dáadáa fún wọn gbogbo ohun tó ń jẹ́ dáadáa láyé ọlọ́jọ́ bá jogún ẹ̀ f'Alhaja Kaola ohun tó bá léwu kó kù nínú ìgbésí ayé wọn tó ń bà wọ́n nú jẹ́ ọlọ́run mo fagbára wọ lọ́ọ̀mẹ̀ wọ lọ́ọ̀ ọlọ́jọ́ bá mú bàmíjẹ́ ọlọ́run kó gbèsè ayé wọn ọlọ́jọ́ ọlá wọn ọlọ́run bá ń ṣàlékún ẹ̀ ọlọ́run ọlá Alhaja Kaola ọlọ́jọ́ bá ń ṣàlékún ẹ̀ àárín wọn àtọkọ wọn ọlọ́jọ́ májò dàrú pẹ̀lú ọkọ náà bó jẹ́ pé àwọn olórí ibú ń gbìyànjú báàrin àwọn àti lọ́ọ̀yà Adébọ̀wálé báàrin wọn ṣe máa dàrú tó ń lọ pe ìyá mọ́mì àfáà abẹ lọ́ọ̀yà wa Adébọ̀wálé tó ń lọ ń dàrin wọn ọlọ́njọ́ má gbà fún wọn màmá wa ẹni bí làwọn ẹni tí wọ́n lè kàn mí sí yín tó wọ́n ń bá yín tó sọ fún yín pé kíníkan ni o ẹni bí náà jẹ́ o ẹni bí náà jẹ́ torí pé tọ́ba ní àwọn olè gbà k'Alhaja Kaola fẹ́ lọ́ọ̀yà Adébọ̀wálé ṣáwọn náà jẹ́ ní eré débi pé yàn lè fọ ọmọ fáwọn táwọn kan jẹ́ ní eré àwọn tí wọ́n wá ń mí sí yín lẹ́bi tó wá ń fẹ́ dàárín èèyàn àti lọ́ọ̀yà Adébọ̀wálé tó fẹ́ dàrú tó fẹ́ dàárín èèyàn àti tó fẹ́ dàárín Alhaja Kaola pẹ̀lú màmá rú ṣẹ́ni rẹ̀ làwọn ìyẹn gan wọ́n sínú ẹni rẹ̀ ẹni tó bá ń wọra èèyàn ọlọ́run ní fáǹkì ọmọ tó bá làkú mìíràn nísàyè ẹ fẹ́ ìké yìí tó bá wùn inú obìnrin èyí tó bá wùn ẹ ẹnikẹ́ni tó bá wùn ẹ ọ̀rọ̀ pé lágbájá ni mo fẹ́ pé yes lágbájá yìí wùn mí o òun ni mo fẹ́ kò ẹni obìnrin tó bá yẹ pé yes ó wùn mí mo fẹ́ nítorí àwọn wí ni èyí tó bá tẹ̀ lọ́wọ́ pé yes àmọ́ nífẹ̀ẹ́ obìnrin mo fẹ́ ìyẹn wọn fẹ́ obìnrin ẹ̀yin wọn lọ ń dàárín wọn rú ṣé dára iṣẹ́ rẹ̀ lẹ́ṣẹ̀ àbíṣẹ́ débi pé wa lọ ń sọ fún ìyá ọkọ pé nǹkan báyìí o nǹkan báyìí o ọ̀rọ̀ yín àìbọ̀ abayín lórí yẹn
èyí tó kàn gangan ní ẹja aràn tó Alájà Kaola torí t'Ọlọ́hun ẹ ti náà foríjì mi mo wá ń bẹ̀yìn torí t'Ọlọ́hun gbogbo tí ń bá lóun kì í sọ tó ń bí inú ẹni gbogbo ọ̀rọ̀ tí bá sọ tó bí inú torí Ọlọ́hun ẹ foríjì mi torí Ọlọ́hun àti tí mo sọ pa àwọn ọmọ yín àti tí mo sọ pa àti yín náà torí Ọlọ́hun ìjà ló dé lórí ìdòwe ẹ foríjì mi torí Ọlọ́hun Ọlọ́run àforíjì yín náà torí Ọlọ́hun mo bẹ̀ yín Ọlọ́run ní dá yín láàmú ìdáwọ́lé yín Ọlọ́run jọ máṣá ìjọ máa yọrí sí dáadáa àti gbogbo ẹ̀yin àfáà wa ńlẹ̀ Yorùbá náà mo torí bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn gbogbo àwọn àfáà wa ńlẹ̀ Yorùbá pátá láì ní yọ ìkọ̀kọ̀ kù àtẹ̀yìn àfáà wa onísàláfí náà mo gbé látọ̀rí bàbá wa Sheikh Adam torí t'Ọlọ́hun gbogbo èèyàn mọ bàbá wa Sheikh Adam n ti bá sọ pa bàbá tó bí inú torí Ọlọ́hun ẹ foríjì mi àfáà wa Sheikh Habib torí t'Ọlọ́hun n ti bá sọ pa yín torí Ọlọ́hun ẹ foríjì mi torí pé Alájà Kaola bá mi sọ àwọn ọ̀rọ̀ pé no mo ti foríjì ẹ but kí ló ń wá bí wàhálà wọ́n mọ̀ yóò nídìí wàhálà tọrọ àforíjì lọ́wọ́ wọn ẹni tó bá jẹ́ni rénú àwọn ẹni rẹ̀ má foríjì ẹ̀ ṣé ò rí bàbá lówó rò bàbá rọ́bì lówó rò Ọlọ́run bàbá alálùbáríkà bàbá kan gbọ́ ohùn mi lásán pé mo ní bàbá ẹjọ́ ẹ má bínú wọn ó ti tán mo fẹ́ máa sọ pé mo tún fẹ́ máa ṣàlàyé mo ní lónìí ò ní kò ṣàlàyé o realize mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní má wọrí alátúnṣe Ọlọ́run ti tún wa ṣe Ọlọ́run tún wọn Ọlọ́run àtún ẹ ṣe ó ti tán bàbá dẹ̀ ní ó tán nú àwọn ọlọ́njọ́ bá mi dùn bàbá lówó rò àṣìṣe wọn ọlọ́njọ́ bá wa parẹ́ èyí tó ń fẹ́ ọlọ́njọ́ bá wa ṣe fún èyí tó ń fẹ́ látòrí wọn dórí àwọn ọmọ wọn dórí àwọn ọmọ wọn Ọlọ́run má bà kọ̀ọ̀kan jẹ́nu ẹ̀ lọ́dọ̀ bàbá lówó rò gbogbo àwọn ọmọ wọn àtàwọn ọmọ wọn ọlọ́njọ́ àtàwọn ọjọ́ wọn ọlọ́njọ́ má bà kọ̀ọ̀kan jẹ́nu wọn ìdáwọ́lé wọn ọlọ́njọ́ má ṣàjò máa yọrí sí dáadáa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim mi ti dọ́dọ̀ bàbá wa ọba lọ́rin bàbá wa ìmáàmù lọ́rin mo yìí ń bọ̀ lù lọ́rin láti wá kí bàbá wa ọba lọ́rin bàbá wa ìmáàmù lọ́rin mo ń bọ̀ wá kí wọn dandan ni mo gbọ́dọ̀ débẹ̀ àti gbogbo ẹ̀yin àfáà ilé sọ láti ní gbogbo tí bá sọ tó bá tí mo fi tọwọ́ bọ inú ilé yín tó ń dùn yìí torí t'Ọlọ́hun mo tọrọ àforíjì lọ́wọ́ everybody yín torí Ọlọ́hun aláforíjì Ọlọ́hun kò sẹ́ni tí ò ní ṣẹ̀ kò sẹ́ni tí ò ń ṣẹ̀ nu gbogbo wa tá a bá ṣe ní tí ò dáa tá a bá wá àforíjì lọ́dọ̀ Ọlọ́hun kí l'Ọlọ́hun pẹ̀rẹ̀ ó ní aláforíjì lọ́wọ́ torí t'Ọlọ́hun n ti bá sọ pa yín tó bí yín nù torí Ọlọ́hun àforíjì mo ti ṣe apology lóríṣiríṣi lórí gbogbo àwọn àfáwà débi ilé àwọn àfáwà ilé àfáwà fàgbà gbogbo àwọn ọmọ wọn àwọn tí mo lè bá sọ̀rọ̀ mo make apology sọ pé kó má bínú wọ́n dẹ̀ ló ti tọ́nú àwọn Sheikh Habib Adam Abdullahi Al-Alori torí t'Ọlọ́hun àfáà mi náà jẹ́ n ti bá sọ tó bá bí wọn nú torí t'Ọlọ́hun ọ̀foríjì mi débi orí ọ̀rọ̀ Sheikh Adam n ti mo sọ ń pa wọn ọ̀foríjì mi torí t'Ọlọ́hun Alájà Kaola wọ́n bá mi wí púpọ̀ gan wọ́n dẹ̀ ní n táwọn jẹ́ umuli muminati fún náà nìyẹn wọ́n wá pẹ̀lú àwọn ní umuli muminati fún gbogbo Ọ̀yọ́ state torí pé wọ́n ní ìyá múmìnì làwọn jẹ́ fún gbogbo Ọ̀yọ́ state pé bàbá wa ìmáàmù bàní ó fáwọn lóye wọ́n ti pariwo ẹ̀ ti pẹ́ ìwà tí Alájà Kaola wù ní àná yìí tí gbogbo wa fojú rí taari má wò ó pé torí
pé Alhaja Kaola foríjì ẹ̀ ó ti wá di ó mú ìmọ̀ náà gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá no ṣe sùúrù téèyàn bá wà ìwà tó ń wù yẹn ní ìgbà tí nǹkan gbóná tó ń gbóná ìgbà yẹn làwọn ọmọ wọn náà gbé fídíò náà fi wọn Alhaja Kaola pé Alhaja Kaola àbí mọ́mì who is this why is he talking about you see what is he talking about wọ́n fi wọn Alhaja wa ni ìtara yẹn Alhaja ló bá irọ́ olóhùn máa make apology lórí ọ̀rọ̀ yìí o tí make apology ẹ̀ sí gbangba èmi náà ń gbà o Alhaja náà bínú náà fi wọ́n mi lọ́kọ̀tù but ngbà tí mo wá make apology just short one yẹn wọ́n dẹ̀ ló ti tọ́nú àwọn ṣebí àwọn èèyàn míì la ṣe apology fún tàbí wọn títí a ṣe apology lórí online a tún ríra face to face wọ́n tún ní adọ̀bálẹ̀ wọ́n tún domi lé wa lórí ọ̀gá ọlọ́pàá tó domi lé wa lórí tún gbẹ́sẹ̀ lé wa lórí tún fẹsẹ̀ tẹ̀ wá mọ́lẹ̀ báyìí lójú wọn wọ́n dẹ̀ ló ti tán wọ́n tún náà wọn ò gbà àwọn èèyàn tún bá wa dá sí wọ́n tún náà wọn ò gbà èèyàn lára sọ mọ̀kàn tí ara ṣe short video lẹ́yìn pé ìyàwó mi kú lásán náà bá mi tara mọ̀ wá èèyàn lóbìnrin yìí èèyàn bá mi tara Alhaja Kaola wọ́n wò pé ìyàwó ọmọkùnrin kú inú ìbànújẹ́ ló máa wà o àwọn èèyàn dẹ̀ tún wá ń fìtínú ẹ̀ nígboro wọ́n kọ́kọ́ kí mi títí ìyàwó wọ́n tún wá ń pè mí pé gbogbo àwọn èèyàn ń bú ẹ kíní kan bójú kò ń bẹ̀ má bẹ́ẹ̀ anybody jà move on no o ní ìdìjà tó ń jà ẹ̀ tó bá ń bú ẹ fi everybody lẹ̀ o gbọ́dọ̀ bẹ́ẹ̀ anybody jà àmọ́ ò pa ẹni tájọ́ ń jà màre no mo surrender no ẹni tájọ́ gbára ọlọ́kọ̀ọ́ tájọ́ gbára ọlọ́ sí kóòtù no obìnrin èèyàn gidi ni irú ẹ̀mí wo ló wà lẹ́mìí ìyá ẹ̀ irú ẹ̀mí wo ló wà lẹ́mìí ìyá ẹ̀ kéèyàn wá lè ṣe irúkọ bẹ́ẹ̀ yẹn ibò Alhaja Kaola ní kí n dúró bẹ́ẹ̀ kọ́ mú pankẹ́rẹ́ kọ́ máa kẹ́gbà kú bẹ́ẹ̀ máa tẹ́wọ́ ni tí wọ́n ní kí n tẹ́yìn mi lẹ̀ máa tẹ́yìn lẹ̀ fún un tán ṣe láti pè mí ńgbà tí mo wà nínú ìbànújẹ́ pé ìyàwó mi ṣaláìsí wọ́n tún wá ń kọ̀ǹsólù mi pé má bànújẹ́ má bẹ́ẹ̀ anybody jà ní o má ṣe bẹ́ẹ̀ gbogbo wàhálà tó ń bá wọn níbọ̀ má bẹ́ẹ̀ anybody fa wàhálà kankan túwọ̀ ẹ̀ má ṣe pé kó gbọ́n tó ń sọ ẹni eré lóbìnrin náà ọlọ́njọ́ bá mi dùn inú Alhaja Kaola ọlọ́njọ́ bá mi dùn inú mo wá fi torí bẹ́ẹ̀ mo wá ní mo make apology èmi kàn make apology mi èmi ò mọ̀ pé wọ́n máa torí ẹ̀sẹ̀ fáwọn ò ṣe kéèsì mo kàn make apology short apology tèmi mo bá tèmi lọ Alhaja Kaola sọ pé no àwọn ò bẹ́ẹ̀ jà mọ́ àwọn ò bẹ́ẹ̀ fa kéèsì kankan mọ́ tó ọlọ́wọ́ bá mi dùn inú Alhaja Kaola o ọlọ́wọ́ bá mi dùn inú àti bàbá wa lọ́yà Adébọ̀wálé náà ọlọ́jọ́ bá mi wà pẹ̀lú yín mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lọ́yà wa lọ́yà Adébọ̀wálé ọlọ́wọ́ bá mi dùn yín nù gbogbo nǹkan ìfẹ́ ọlọ́wọ́ bá mi ṣe fún yín ẹ̀ẹ́dẹ̀ gbogbo àwọn tẹ́kún fún sọ́pọ́ọ̀tì náà fún sọ́pọ́ọ̀tì nípa tẹ́ gbowó ẹ̀yin bìlìfù pé bóyá ẹ̀fín sọ́pọ́ọ̀tì tọ́lọ́run lára wọn ni tẹ́yìn ọ̀dẹ̀ mọ̀ pé n tẹ́ ń sọ́pọ́ọ̀tì lára wọn àwọn tẹ́ ń sọ́pọ́ọ̀tì gan bọ́ ṣe ríre ọlọ́wọ́ bá mi dúpẹ́ fún yín o àárín yín àti mọ́mì ọlọ́wọ́ níjó dá o gbogbo bọ́n ṣe ń pẹ́ láti dàárín yín àti mọ́mì yín ọlọ́wọ́ ní fún wọn ṣe torí wọ́n gbìyànjú o láti lọ dàárín yín àti màmá yín lórí ọ̀rọ̀ Alhaja Kaola ọlọ́wọ́ ní fún wọn ṣe ọlọ́lá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim ẹ̀jẹ̀ wọn dọ́dọ̀ bàbá wa nǹkan ńlá bàbá wa ọba Ìlọrin ọlọ́njọ́ má bàa pa bàbá wa báyìí bàbá wa ọba ìlú Ìlọrin ṣéwù wallahu yasimuka minan nas la takhafu darakan wala tabsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim bàbá wa ọba ìlú Ìlọrin gbogbo tí bá lọ́wọ́ kẹ́ sọ tí mo fi karùn dọ́dọ̀ yìí torí tọ́lọ́hún ọmọ mo jẹ́ sí yín torí Ọlọ́run ẹ foríjì mi torí Ọlọ́run dọ́dọ̀ bàbá wa máàmù Ìlọrin bàbá wa máàmù ìlú Ìlọrin torí Ọlọ́run ọmọ yín mo jẹ́ torí mo gbọ́ nígbà tí àwọn Sheikh Ibrahim wà bẹ̀ wọ́n ní àtúnṣe náà tó bá ti ṣàtúnṣe ó ti tán nínú ẹ̀mí yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ó pọ̀ bàbá wa ìmáàmù Ìlọrin torí Ọlọ́run gbogbo tí bá fi ṣẹ̀yìn
mo tún rí make apology sí iná torí Ọlọ́run ẹ foríjì mi torí Ọlọ́run mi èèyàn ò lè rí kórí má mi àti gbogbo ẹ̀yin àfà nílùú Ìlọrin tí mo sọ àwọn ọ̀rọ̀ tó bí inú torí Ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀yìn torí Ọlọ́run ẹ foríjì mi Ọlọ́run ní ba ìlú Ìlọrin jẹ́ torí pé ìdàgbàsókè ìlú Ìlọrin nínú Islam òun náà ló jẹ wá lógún wọ́n ní ìdàgbàsókè Èkó òun ló jẹ wá lógún ní ìlú Èkó nìyẹn ìdàgbàsókè Islam nílùú Ìlọrin òun ló jẹ wá lógún ohun tó ń tẹ̀mí lára nìyẹn pé Islam bí Islam ṣe rí lélẹ́yìí àwọn ọmọ tí wọ́n ń polówó tí ò yẹ kó polówó ní Islam tí wọ́n ń jomọ́ lọrin àwọn ló bí wàhálà ló jẹ́ kí wọ́n lọ tàbí bá lọrin torí Ọlọ́run nísìnyí àwọn àáfà inú mi wá dé pa àwọn àgbàlagbà wọ́n ti bá mi sọ̀rọ̀ pé àwọn ọmọ tó ń ṣe tí ò dára máa dábàá wí lọ́tọ̀ tó bá polówó tí ò yẹ kó lọ ní Islam la máa dìmú mọ́lẹ̀ la máa bá wí lọ́tọ̀ ayọ̀ táwọn bàbá wa kò ń bẹ̀ torí Ọlọ́run ní bàbá wa láti ìlú Ìlọrin gbogbo ẹ̀yin àfáà rẹ̀ tẹwàá ìlú Ìlọrin látòkè délẹ̀ látòrí bàbá wa ìmáàmù Ìlọrin gbogbo ìlú tọrọ àforíjì lọ́wọ́ yìí torí Ọlọ́run ẹ foríjì mi Ọlọ́run àbá àforíjì yìí o Ọlọ́run àbá àforíjì Ọlọ́run jẹ́ kí ìlú Ìlọrin bàjẹ́ bàbá wa ọba Ìlọrin Ọlọ́run jọ̀ọ́ máṣe ìjọ kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ Ọlọ́run jọ̀ọ́ àìsàn ara àìsàn ẹ̀mí àìsàn ọkàn àìsàn ọpọlọ Ọlọ́run ní fi kọ́kọ́ ṣe bàbá wa ọba ìlú Ìlọrin ọ̀làlá àwùlà wàlá quwwata illa billahi al-aliyyil azim àdàgbà yọwọ́kọ́wọ́ Ọlọ́run ní fi ṣàdánwò fún wọn o egungun ara iṣan ara omi ara ẹ̀jẹ̀ ara Ọlọ́run tó má fi kọ́kọ́ dì wọ́n mọ́lẹ̀ jọ wọ́n pẹ́pẹ́pẹ́pẹ́ lórí oyè náà wọ́n pẹ́ fún wa ká lè máa jàǹfààní wọn àti bàbá wa Ìmáàmù Ìlọrin náà torí Ọlọ́run gbogbo èèyàn fà àti nílẹ̀ Yorùbá bàbá wa Muyideen Ajani Bello ní bàbá dáadáa Ọlọ́run májò bàjẹ́ fún wọn àwọn kan parọ́ mọ́ mi pé mo bú bàbá wa Sheikh Kamaldeen kò síbi tí mo ti sọ̀rọ̀ bàbá wa Sheikh Kamaldeen láìda kò síbi kan tí mo ti sọ̀rọ̀ wọn láìda kò dẹ̀ síbi tí mo ti bú wọn tó bá wá rí bẹ́ẹ̀ mo tún challenge ẹ mú bẹ̀ jáde ibi tó bá ti rí torí tẹ́lẹ̀ mi ara parọ́ a ní ìwọ tó bú bàbá wa Sheikh Kamaldeen lọ́ọ́ ló pa mi sọ̀rọ̀ wọn rí bàbá ókè o tó bá wá sọ bẹ́ẹ̀ bàbá wa Sheikh Kamaldeen mo ti bá fi sọ̀rọ̀ wọn láìda tó bá rí mo wá but mi ò kò sí ṣùgbọ́n tó bá ní mo sọ bẹ́ẹ̀ tó mo ti bá sọ pa wàbá Sheikh Kamaldeen náà tí ò dá bóyá tí mo sọ pa wọn tó dá ni wọ́n ń rí báyìí dá ni pé mo ní bàbá Sheikh Kamaldeen wọn polówó ẹbọ bóyá wọ́n rí pé wọ́n polówó ẹbọ ni wọ́n ń rí ló fi ń ṣe pé ní tí mo sọ pa wọn kò rí bẹ́ẹ̀ bóyá tí wọ́n rí nìyẹn tó bá jẹ́ bàbá Sheikh Kamaldeen mo ti bá lọ sọ̀rọ̀ yín láì dá tó bá jẹ́ pé ní tí mo sọ pé polówó ẹbọ àwọn kan rí láì dá ẹ foríjì bàbá Sheikh Kamaldeen ṣé kí wá ní kí n tọrọ àforíjì lọ bàbá Sheikh Kamaldeen lórí ntọ́ sọ ni kí n tọrọ àforíjì lórí wọn lórí ntọ́ polówó bàbá Sheikh Kamaldeen ní tí mo rí ibi tí mo dúró lé náà lórí ọ̀rọ̀ wọn náà mo dúró lé kọ́lọ́mbà àforíjì wọn kọ́lọ́mbà bàbá Sheikh Kamaldeen ẹ̀yin ọmọ wọn mo ti bá sọ pa wọn tí ò bá dà ẹ foríjì mi bàbá Sheikh Kamaldeen kọ́lọ́mbà àforíjì àwọn náà bàbá Sheikh Adamu mo ti bá lóun kì í sọ pa wọn tí ò dá àti gbogbo tí bá sọ pa wọn tí ò bá dà Ọlọ́run bá ń foríjì wọn o ohun tí bá sọ pa wọn tí ò bá dá Ọlọ́run bá ń foríjì wọn foríjì gbogbo àwọn ọmọ wọn náà. Ọlọ́run bá ń foríjì wọn àtòrí bàbá wa Sheikh Habib Abdullahi Al-Alori àti gbogbo àwọn àfáà tó kù náà Ọlọ́run bá foríjì gbogbo yín Ọlọ́run bá wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin àfáà bàbá Mufasiru Ìlọrin bàbá Sọ̀nù Ṣéwù èèyàn kan tó ń kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn tó ń bèèrè bo ìkan tó pẹ̀lẹ̀ ní Wàsíù kìíní kan Yusuf Wàsíù ẹ bá mi show anger face sí admin èèyàn kan ṣe yamayama bẹ̀ yẹn ẹ bá mi block yẹ ó ń sọ̀sọ̀kúsọ agbọ́dọ̀ block yẹ admin ẹ bá mi block yẹ onítọ̀hún yẹn ó ń wíwo òwòrò ńbẹ wá ó ń disturb àwọn èèyàn níbẹ̀ ẹ jọ ń tọ́lá ẹ bá mi block ẹni tó ń ṣe yamayama yẹn níbi bẹ́ẹ̀ ẹ bá mi show anger face under onítọ̀ ẹ ṣáàjú anger face kan síbẹ̀ èmi kọ́ máa block ẹ fúnra mi níbẹ̀ torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run
gbogbo ẹ̀yàn ọmọ Mọ́ríkàs tí ń bá sọ nǹkan tó bí yín nínú orí ọlọ́run ẹ̀fọ́ríjì mi ń tẹ́ fẹ́ ọlọ́run ní fi ṣàdánwò ń tẹ́ fẹ́ ní dáadáa ọlọ́run àbára ṣe fún yín ìtẹ́fẹ́ ọlọ́run ní fi ṣàdánwò ọ̀làlá awúláwálá kùwàtà ìlà àbílà ìlà ní ìlà àṣẹ Alájà Kaola ọlọ́run àmà bá mi dùn yín mọ́ ọlọ́run àbá mi dùn yín mọ́ ọlọ́run àbá mi dùn yín mọ́ respect tí ẹni fọlọ́run láti ṣe pé tó bá ti make apology máa foríjì ẹ̀ ń tẹ sọ́ńtà náà lẹ́tú ń tẹ sọ yẹn náà lẹ́tú repeat mo dẹ̀ make apology mi ò tẹ́ mọ̀ pé ń tẹ mìíní nìyẹn mo dẹ̀ make apology yẹn ń ta pé n tí mo sọ pa yín o ẹ foríjì mi o ẹ̀dẹ̀ náà ẹ ti gbọ́ ẹ̀dẹ̀ torí ẹ̀ ṣe fídíò ọlọ́run bá mi gbàdúrà yín ọlọ́run jọ bá mi gbàdúrà yín gbogbo àkólọ yín kọ́lọ̀ bá mi dá padà ọlá yín kọ́lọ̀ bá mi dá padà fún yín iyì kọ́lọ̀ jọ kó wọlé agbára ẹ̀ kọ́lọ̀ bá mi dá yín padà sí lára kọ́lọ̀ bá mi dá ọlá yín padà fún yín gbogbo ìyọ́nú ọlọ́run kọ́lọ̀ jọ kó bá mi dá padà sínú ìgbésí ayé yín ọlá yín kọ́lọ̀ bá mi dá padà fún yín gbogbo tẹ́ ń fẹ́ kọ́lọ̀ jọ bá mi ṣe fún yín ọ̀làlá àwùlà wàlà quwwata illa billahi ìlà àṣì. Don't forget. Àyàn kan sọ pé don't forget Sheikh Sulaiman Oníkíjìpá tó àfọwọ́ Sheikh Sulaiman bàbá mufti gbogbo ìlú Ìlọrin látòkè délẹ̀ tó ń àwòkáríyàn àtẹni tó fẹ́ àtẹni tó fẹ́ bàbá mufti ti gbogbo ìlú Ìlọrin tó ń ti bá sọ pa yín tó gbẹ̀yìn náà ẹ̀fọ́ríjì mi ó ẹ̀fọ́ríjì mi torí tọ́ lọ́hùn ẹ̀fọ́ríjì mi torí lọ́hùn bàbá mufti ìlú Ìlọrin àwọn ò tiẹ̀ àwọn òríro àwọn ní aláforíjì lọ́lọ́hùn ntọ́ wí nìyẹn kọ́lọ́jọba àforíjì wọn kọ́lọ́ba àforíjì wọn tèmi náà bá ti wá tí bá ti wà ní around pé mo wá sí Nàìjíríà I love you bá ti wà láràndì màá yọjú sí màá tẹ̀ láti dé lọ́rin láti ṣe títóbi ọlọ́run màá tẹ̀ láti dé lọ́rin màá dọ́dọ̀ bàbá wa ìmáàmù lọ́rin bàbá wa ọba lọ́rin àwọn sálámọ̀ sí láṣẹ ọlọ́run fún ètò ọmọ yín ó wá make apology fún mi publicly àbí physically ó ń ṣe olórí fídíò physically mo ní láti yọjú sí wọn torí pé àgbàlagbà dáadáa ni wọn tí wọn bá ṣe ó gbọ́dọ̀ yọjú ságbàlagbà pé ọ̀rọ̀ orí fóònù kọ́ ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì kọ́ kọ́ rí mi face to face wò kọ́ rí mi face to face kí wọ́n á bá wọn mo sọ nǹkan báyìí pa yín bàbá lẹ jẹ́ fún mi ẹ foríjì mi ọmọ yín mo jẹ́ àwọn gan náà dẹ̀ wọ́n á dẹ̀ ṣàdúrà fún mi inú wọn á dùn pé ọmọ yìí ọmọ rẹ ni bàbá wa ìmáàmù Ọ̀fà náà ọlọ́run ní dójú ti bàbá wa ìmáàmù Ọ̀fà ohun tí mo sọ pa bàbá wa ìmáàmù Ọ̀fà náà káwọn náà foríjì mi torí tọ́ lọ́hùn bàbá ìmáàmù Ọ̀fà àdàgbà yọwọ́kọ́wọ́ ọlọ́run ní fi ṣàdánwò fún yín bàbá ìmáàmù Ọ̀fà àfáà dáadáa ni wọ́n nígbà tí mo dé lu Ọ̀fà lọ́jọ́ kìíní àná ní inú ọ̀dọ̀ wọn tí bàbá wa ìmáàmù Ọ̀fà ti ní agbára débi pé n tó bá ṣe ń bẹ̀ àṣegbé ni mo wá wọ ìlú Ọ̀fà mo wá sí programu Malam Yusuf tó ṣe ń lu Ọ̀fà èrò pọ̀ lọ́bi bá èrò tó wà ń bẹ̀ is more than ní ìtí ẹ̀lẹ́ sọ yẹ èrò tó wà ń bẹ̀ wọ́n á bẹ̀ tó 5,000 bí tèrò pọ̀ dé tó jẹ́ pé gbogbo wọn ọmọ Ọ̀fà ló pọ̀ jù ń bẹ̀ àwọn olówó ọlọ́lá àwọn èèyàn ńláńlá bàbá wa Ìmáàmù Ọ̀fà dé sílùú Ọ̀fà ńjọ́ náà gbogbo èèyàn rò pọ̀ ọba ọlọ́fà ló dé ni nígbà tí ọba Ìmáàmù Ọ̀fà dé tí ọba Ìmáàmù Ọ̀fà bá náwó pé ọmọ yẹ̀yẹ́ tó ń bú mi rèé ọmọ kàtá tó ń bú mi rèé ẹ̀yin ọmọ ìlú Ọ̀fà kílẹ̀ ń wò ẹ̀dẹ̀ ń wú ọmọkùnrin ràn tó ń bú mi ó wá sí ìlú mi báyìí ẹ má jọ yọ ẹ mú téèyàn kọ̀ọ̀kan bá fọwọ́ tọ́ mi ọ̀rọ̀ ọkọ̀ gbà mí létí pọ̀ o nílùú Ọ̀fà téèyàn kọ̀ọ̀kan bá fọwọ́ tọ́ mi báyìí wọ́n fọwọ́ tọ́ mi lára báyìí kọ́kọ́ máa fọwọ́ tọ́ mi báyìí fọwọ́ tọ́ mi báyìí lásán mo máa yòrò bàbá Ìmáàmù Ọ̀fà tún wá wọ́n wá dé wọ́n wá bọ́ sí ń bọ̀ báyìí tó ń kí gbogbo àwọn Saheed Shittu rè wọ́n tún kí mi pẹ̀lú gbogbo àwọn jọmọ́ wọn nígbà tó tún ń lọ ṣáwọn náà tún gbà tó tún ń lọ wọ́n tún wá kí mi again wọ́n wo gbogbo wọ́n ní agbára ẹ̀ wọ́n tó pè lágbàlagbà rẹ̀ nìyẹn ó yẹ kó wò pé ìwọ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ ṣe báyìí fún ẹ nínú ìlú mi ló wà tẹ́rítírì mi ló wà àwọn agbágbára wọn sẹ́gbẹ̀ẹ́ wọn ò lò ó
wọn lo home advantage no matter bí mo lè ṣe pé mo kọ́ àwọn mọ́pò darí tó tọ́ ọ̀pọ̀ torí mi ò ọdẹ apẹ̀rẹ̀ mi ń lọ tóun ti pè áwọ̀ tóun ti gbé ọdẹ apẹ̀fọ̀n gan ń lọ pẹ̀lú ajámọ̀ ọdẹ apẹja gan ń lọ tóun tóbi àìbá rẹ̀ ń wí tó ọ̀pọ̀ bí mo ṣe lọ bẹ̀ bàbá wa máa mọ̀ fà wá inú wọn wá dùn ọdún kí mi dáadáa ọlọ́run jọ ọlọ́run ò ní já ọ lágbà lára yín bàbá wa máa mọ̀ fà ọlọ́run ò ní já ọ lágbà lára yín ọlọ́run jọ má já ọ lágbà lára yín kọ́lọ́run jọ bá mi dùn yín nú ẹ̀yin àfa wa kí lórúkọ ẹ̀ àfa wa Sọ̀nù Ṣéwù náà àfa wa Musa Buhari gbogbo ẹ̀yin àfa nílùú Ìlọrin mo kí gbogbo yín ní ti bá sọ tó bá bí inú ẹ̀fọ́rẹ́jì tó yọ lọ aláforíjì lọ́lọ́ kò sẹ́ni tí ò lè ṣe mistake látòrí ọ̀rọ̀ kan sí kejì kò sẹ́ni tí ò lè ṣe mistake torí Ọlọ́run ẹ̀fọ́rẹ́jì mi torí pé aláforíjì lọ́lọ́ Ọlọ́run bá mi yọ́nú sí yín Malam Yusuf wọ́n ti ń pè mí láti ẹ̀kọ́ ń bọ̀ èèyàn kan sọ mi pé don't forget Dr. Alifulani okay o Dr. Alifulani ẹ̀yin náà ẹ̀fọ́ríjì mi o torí tọ́lọ́hún tó tọ́ ni èmi àti Dr. Alifulani ti jàrí Dr. Alifulani ẹ̀fọ́ríjì mi torí tọ́lọ́hún Dr. Alifulani ẹ̀fọ́ríjì mi torí tọ́lọ́hún wọlá pé èmi àti àjọmọ̀ lọ ń jàmàlà èmi àti jàmàlà ṣe rántí ọjọ́ ìdájọ́ lọ jàmàlà Dr. Alifulani o adẹ̀yìn jẹ́sẹ̀ mo nígbà tí mo wá Nàìjíríà torí Ọlọ́run Dr. Alifulani ẹ̀fọ́ríjì mi torí Ọlọ́run mo make apology sẹ́yìn náà bó tẹ̀ jẹ́ pé ẹni tó ń send message yẹn fún mi ó fi ń ṣe ẹni mo ti sọ̀rọ̀ bọ́lẹ̀. ṣé máìkì ò kọ́ dànù ń bọ̀ àpò ìsìn kan Malam Yusuf torí Ọlọ́run mo ti lọ ju fóònù tàbí ṣe tí mo fi connect mọ́ system ó ti ju mọ́lẹ̀. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Mọ́lá. Aleykum salaam. Àwọn Sadiq. Mo wà lórí prógámù ni mo make apology sí àǹtí mi Alájà Kaula. Allahu Akbar. Mo lè fẹ́ pé mi. Allahu Akbar. Bẹ́ẹ̀ni mo fẹ́ sọ̀rọ̀ ní àbí mo fẹ́ react àbí mo fẹ́ respond àbí mo fẹ́ ṣe encouragement mo ṣàfẹ́ sọ̀rọ̀ gbogbo ẹ̀. Mo yọ̀ǹda fún yín mo kí láyè mo yọ̀ǹda ayé fún yín bàbá. Ṣáwọn èèyàn ń gbọ́ mi dáadáa. Gbogbo ayé ń gbọ́ yín. Tó clear. Ó clear bàjẹ́ gbogbo ayé ń gbọ́ yín bàbá. Àfàwọn Saheed Shittu àkọ́kọ́ mo nífẹ̀ẹ́ yín fún kankan. Kí dẹ̀ ni nǹkan náà ni wípé ẹ máa ń tí nǹkan tí àwọn èèyàn bá sọ wípé bó ṣe yẹ kí nǹkan rí leléyìí ẹ máa ń take to correction and that is the quality of a good Muslim kò ní bàjẹ́ fún yín láíláí. Àmín. Now kò kí ń ṣèmi lẹ́tí ṣe apology mò ń wo apology yìí kàtà ẹ̀ ṣe ní 2020 July 2020 fún bàbá wa ọba ìlú Ìlọrin àti àwọn àgbààgbà inú ẹ̀sìn. Mo wá wò pé this is ìwà tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí. Téèyàn bá ṣe nǹkan tí yóò dáa táyé bá sọ pé nǹkan yìí yóò dáa téèyàn dẹ̀ ṣe nǹkan tó ń pè ní redress. Mo fi àsìkò yìí mo fi ṣe dùá fún yín Ọlọ́run bá nínú ọlánú àgbẹ̀ gbogbo ọ̀tá yín pátá ẹ̀ borí wọn. Àmín ni Allah. Ṣé wá rí ọ̀rọ̀ mi ò ní pọ̀ Alájà Kaula ohun tó ṣe ní àná yìí wọ́n display nǹkan méjì kan nǹkan display pọ̀ nǹkan fi ayé pọ̀ but méjì níbẹ̀ ni mo fẹ́ sọ wọ́n display nǹkan tá à ń pè ní maturity and sincerity of intention. Allahu Akbar. Honestly speaking, maturity and sincerity of intention. It is rather unfortunate wípé àwọn tó yẹ ká bá irú nǹkan báyìí lọ́wọ́ wọn á bá lọ́wọ́ wọn.
very very unfortunate. Àwọn sọ kankan tó funny. Mo kọ́kọ́ tún fi àsìkò yìí mo fi ṣègbọ́n fún bàbá wa Rọ́bì Adébáyọ̀ bàbá wa lówòrò. Kọ́lọ̀ kó bá mi ṣe àlékún dáadáa fún bàbá yìí. Láti ilẹ̀ ni bàbá yìí ti ṣe nǹkan tó jọ wá lójú nígbà tí gbogbo ẹ̀ lè. Alájà wa Adéròǹkẹ́ Bákàrè ọlọ́pàá wọ́n lọ bá bàbá wọ́n bá wọn sọ̀rọ̀. Bàbá wa ní Saheed ó bú mi ó sì tọrọ àforíjì. Àwọn náà ń ṣe tó lágbára síwájú Ọlọ́run à ń tọrọ àforíjì. Ọlọ́run sì foríjì wá. Kí wọ́n ní ẹ fẹ́ kí n tún wọ́n ṣe? Kò sí tí mo fẹ́ fi Saheed ṣe ọmọ mi ní o. That is quality. Yes, that is a quality of quality, one of the qualities of a good Muslim. Bàbá wa Sheikh Ajanudeen Bello kọ́lọ́kọ́ba wa lọ́rẹ̀ mi wọn. Ó lè kọ́ dáadáa wọn, ó lè wà lábẹ́ àwọn. Bàbá display maturity tó lágbára. Bàbá fi ìjẹ́ni Ọlọ́run hàn. Bàbá yìí àpadà sí àbúrò ní débà wọn láíláí. Àmì o. Ẹ wá wò ó, Akadìbò wá ṣe prógrámù ní Ọ̀fà. Ẹ wá wá sí ìlú Ọ̀fà ẹ ti mẹ́ṣìn sìn. Ẹgbẹ́ mi lẹ́wà. Tí bàbá wa Chief Imam of Ọ̀fà Sheikh Muhyiddin tí wọ́n wá. Bàbá yìí ò ṣe nǹkan kan ju wípé wọ́n náwó sí pẹ́lẹ̀ báyìí lọ́wọ́ lọ. Èmi káwọ́ fẹ́yìn ni o. Mo káwọ́ fẹ́yìn pé àwọn náwó pé lóò. Kí ni? Àwọn náwó pé Saheed gbà mí lọ́wọ́. Ẹ wo maturity. Ẹ wo ìkíláàsì. Mo ní pé tí mo kú èrò fún àbẹ̀ ju 5,000 lọ. Tó bá fọwọ́ tọ́ mi, wọ́n á fọwọ́ tọ́ mi lọ́sọ̀ máa. Àga 8,000 náà ń dára èrò òtúráyè kúrò. Àga 8,000 ẹni sùúrù àga 8,000 dozen. Chairs 8,000 chairs 8,000 plus àwọn ìgbà ìjókòó wọ́n wà ní. 8,000 chairs àbí 8,000 chairs. 8,000 chairs. Dàsú pé èrò tó wà níbẹ̀ tó pé wọ́n yí pọ̀ tán áǹgì kiri. Dàsú pé èrò tó wà níbẹ̀ á kó 10,000. Tó bá wà fọwọ́ tọ́ mi díẹ̀ díẹ̀ kò ní sẹ́jẹ̀ rárá mi mọ́. Kò ní sẹ́ gbogbo. Àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sí mọ́. kò ní ìdíkà fọwọ́ tọ́ yìí tá bá fi ẹnu fẹ̀yìn látẹ̀kùn lásán. Máa fi ẹnu fẹ̀yìn látẹ̀kùn. Àìtúbọ̀ ọ̀sẹ̀ kọ́kọ́ ìyá àti nísàlẹ̀ kọ́ parí mi lórí. Kọ́mọ̀tò èrò pọ̀ ní tẹ́rìtì tí fi bá wọn fọ̀fà. Lọ́dọ̀ wọn. Ní tẹ́rìtì Bàbá wọn. àwọn ọ̀bá dé gbogbo ojú agbódà. Ọ̀dà ló dé yìí. Bẹ́ẹ̀ni wọ́n wá dé no ṣebí fídíò wà wọ́n ìjọ yẹn la atúwátú fún ní award ní presence wọn atú fún ní award táwọn kan tí wọ́n fẹ́ para wọn lé lórí ẹlẹ́mìí nínú award yẹn ẹ máa tá a kọ síbẹ̀ ni mo ní defender of Islam a ti sọ̀rọ̀ award yẹn ti pẹ́ mo dẹ̀ tí ní àbá Saheed tá a bá fún láwọ́ọ̀dù yìí gan a ṣàbùsí síwájú Ọlọ́run. Àbí so ìgbà tí bàbá tún wá lọ bàbá ńlá ti tún padà wọ́n ṣe bèmí lọ́wọ́ tó wá lọ́wọ́ pé Saheed gba ọwọ́ for the second time tá a bá nígbà kọ̀ọ̀kan ó wà accidental ó jẹ́ mistake ẹ̀ẹ́dì náà tún jẹ́ mistake. Olùwà accidental it was deliberate. Deliberately ẹ má jẹ́ sọ òyìnbó burúkú jàre. Deliberate. Ẹ ti gbà deliberately done. So àbẹ́rẹ́ so àwọn Saheed ní tí bàbá lówó ṣe ní tí Sheikh Ajanudeen Bello ṣe ní tí máàmù ọ̀fà ṣe àtúwárí obìnrin alájà wa Kàfílà Káúlà wọ́n wá display maturity òun wo program yẹn lánàá I became emotional ẹmọ tó kọ́kọ́ mi lára alájà Kàfílà Káúlà mo rí wọn ní hajj tàjọ ṣe náà a lè yọ wọn rà this was somebody yes a lè yọ wọn rà mo wò wọn mo kàn wò wọn bí mo ṣe ń yọ àwọn èèyàn mi lè yọ wọn wọn ẹni kí ló fà á torí gbogbo tó wà nílẹ̀ náà ni
Yorùbá bọ̀ àwọn bàbá wa ní Yorùbá wọn ní arẹ́mọ́jà kan ò sí torí wípé níjọ́ kìíní àná Alájà Kaola wá sí Lòbù àárín tó ṣẹlẹ̀ Lòbù ò dá níjọ́ náà náà because lórí kéèsì Ajá Mansura ni ọtí tí ẹ mọ̀ ìjà bí onídòwe tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò sí láyé àti kọ́nà kó ṣàánú wa lẹ́nìí mo láyọ̀ láti sọ fún gbogbo ayé tó ń gbọ́ mi àwọn èèyàn lè wọ́n ti gbọ́ kéèsì Mansurat Babatunde ex-wife àbúrò mi láti early January ni mo ti withdraw kéèsì yẹn kúrò ní court. Èèyàn kan ṣoṣo tí mo sọ fún náà ni àbá Yesa Lunaka. Without even informing any member of my family, ọjọ́ tí mo lọ withdraw case yìí Sheikh Mashood Quadri aka Yesa Lunaka ni mo sọ fún mo ní Alhaji Yesa Lunaka mo ń sọ fún àwọn ministry news báyìí náà wípé ẹ lọ withdraw case Mansura so mi ò ní àní Adépọ̀jù family ò ní ẹni case kankan against Mansura àti Babatunde. Mo fàsìkò yìí sọ fún gbogbo ayé kí wọ́n gbọ́ àwọn tí wọ́n máa ń dáhùn àwọn tí wọ́n àbàtì ìmọ̀ kí wọ́n tètè mọ̀ báyìí àwọn tó bá fẹ́ forí sálẹ̀ ká forí sálẹ̀ àwọn tó fẹ́ bàlújẹ́ ká bàlújẹ́. Bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ kọ́ wá ni mò ń lọ Mansura ni Alájà Kaola gbé wá sí Lòbù tá a fi gbà nígbà yẹn lálẹ́. Now ìgbà tí àwọn wà ní abẹ́ camp afáwọn Mudashiru Abdulhakeem oníyàwó mẹ́ta wọ́n wá wọnú ilé wá bá wa lábẹ́ tẹ́ǹtì tá a dúró sí wọ́n wá ń sọ fún wa wípé mọ́là mo ṣẹ̀ bá Alájà Kaola sọ̀rọ̀ tán ní ìsinmi mo ní tẹ̀mí bá rí wọn èmi ò oníyàwó mẹ́ta ní mọ́là èèyàn dáadáa l'Alájà Kaola ní tó wá ṣẹlẹ̀ nílòbù nígbà táwọn ṣe condolence visit sí mi àti nípa display ẹ dákun nǹkan méjèèjì these two actions yìí ó vindicate ti afáwọn oníyàwó mẹ́ta. bẹ́ẹ̀ni. ó confirm tí oníyàwó mẹ́ta sọ wípé èèyàn dáadáa ní Alájà Kafila Kaola. Now Alájà Kafila Kaola wá sí Lòbù ẹ jọ̀ọ́ nígbà tí Ajá Kàfáyà ṣaláìsí ṣé ẹ ká Alájà Kafila pé yìí. láíláí kò yẹ kó pè rárá. But he displayed that maturity and sincerity of intention as a good Muslim. Nígbà tí bàbá mi ṣaláìsí ṣé ẹ ká Alájà Kafila wá sí Lòbù. kò yẹ kó wà o. Ẹ dákun torí Ọlọ́run Alájà Kafila wá sí Lòbù àwọn kan sì ti fẹ́ para wọn lé lórí pé visitation yẹn the condolence visit why did Alájà Kafila why did he do that why did she do that but Alájà Kafila ò ní ṣàìmọ̀ ṣe yẹn torí pé yẹn dáadáa ni. Bí Alájà Kafila ṣe dé bí wọ́n ṣe dé báyìí wọ́n gbé fóònù fún mi wàláhì I never expected Barrister Adébọ̀wálé Barrister Ismail Adébọ̀wálé to call me I never expected his call. Lẹ́ni tó jẹ́ wípé àwọn 160 wọn láti file àwọn cases mi in support of Jamiu Adegunwa. Àwọn náà fàìdí gbogbo àwọn FHR kódà wọ́n kọ lẹ́tà in favour of Bankole. Wọ́n kọ lẹ́tà in favour of Jimoh Bankole lẹ́ni tó dìfẹ́ bàbá mi tó ní bàbá mi ẹlẹ́bọ ni Ọlá Yusuf ẹlẹ́bọ ni bàbá rẹ̀ ẹlẹ́bọ ni. Àwọn náà tún wá kọ lẹ́tà. This man displayed in fact mi ò tí ì bẹ́ẹ̀ rí lọ́ọ̀yà tó ń ṣe kéṣe yẹn ó sì bá mi sọ̀rọ̀ wọ́n wá bá mi sọ̀rọ̀ lórí fóònù as if nothing is transpiring. bẹ́ẹ̀ pé kọ́kọ́ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni pé kankan ṣẹlẹ̀ wọ́n ti wá ṣàdúrà fún mi wọ́n ṣàdúrà fún bàbá Barrister Ismail Adébọ̀wálé ẹ̀ ní máa padà sí aburú. àmín yàrá. kudos ẹ̀ ní máa padà sí ìdálẹ́ ìdá. àmín o. ẹ̀ẹ̀mejì náà bá mi sọ̀rọ̀ kó tó di bá Alájà Kafila kúrò. Alájà Kafila wá sí Lòbù condolence visit bí mo ṣe rí wọn mo lálàjà gbogbo tó wù kó wà láàrin wa pátá ìjà ní o gbogbo ní o wọn ní o ogun ní o fracas ní o ó dópin lẹ́nu ó sì dópin náà bí mo ti ń sọ yìí. ilé ẹwà Alájà Kafila wá lé nǹkan bá ń pè ní exemplary conduct for people to see. láti kẹ́kọ̀ọ́ láti lè gbé ìgbà bẹ́ẹ̀.
wọ́n tí wọ́n ṣe oh my god ṣẹ́rí èmi ni mò ń sọ fún everybody wípé àwọn tá à ń bá fa wàhálà yìí látòrí Mr. Stinker ni o látòrí bàbá Sọ̀bẹ́sẹ̀lú ni o látòrí Mr. Tìkábọ̀dí ni o tó lòun tó Tìkábọ̀dí àwọn èèyàn mo ní ẹ jẹ́ ká fún wọn ní iná pè ní total and absolute silence ká máa wò wọ́n ran ká má dàbí ẹlẹ́dẹ̀ ká má dàbí wèrè tán ká sọ tó wá ń sáré tó ń sá eré tẹ̀lé wèrè ẹni tán ká sọ ẹ̀ tó wá ń sáré tẹ̀lé wèrè ní wòwò ó ń gẹ́ ti di wèrè. bẹ́ẹ̀ni. mo wá jókòó kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣé ẹni tó bọ́ síta tó sọ fún gbogbo ayé pé dá wàhálà lẹ́sílẹ̀ nú ẹ̀sìn látijọ́ tó ti ń ṣe wá sí lẹ́yìn àwa àti àwa kírísítẹ́nì láti gbọ́ra wáyé ó sì pèrè ẹ̀ láàfáà tó pèrè ẹ̀ ní olórí ìjọ. ṣé ẹni tó ń ṣe yẹn ṣe yóò wá máa bá sọ̀rọ̀ láti ọmọ exchange words on social media àní precious time wa àní energy wa àní resources wa láti lè lò fún nǹkan míì nígbà sí mọ́. ṣẹ́ni tí ń bọ́ ta tí ń sì ń bá gbogbo ayé sọ wípé Yusuf Adépọ̀jù gba 2 million naira ẹni tó ń fa allegation kàmí pé mo gba 2 million lọ́wọ́ ẹ̀gbọ́n jáde kò bọ́ ta àwọn tó ń bá sọ 2 million naira gan wọn jáde wọn bọ́ ta you can see abáran ní ní ìṣirò àfitọ́mọdé ó fi hàn pé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹnu àṣìlè yẹn ti gbọ́. ó tú Ọlọ́run. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ àṣìlè ni ó sọ fúnra ẹ mọ̀ pé ọmọ náà ọmọ tí ẹni tí kò bá lẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti jáde pé ìwọ ló máa sọ̀rọ̀ ìlẹ́kọ̀ọ́ jáde. ṣérú àwọn yẹn ló máa wá ṣẹ́tù sí wípé ká máa fún wọn lésì àbí ẹni tó sọ wípé jàgínní mi ń fò Yusuf Adépọ̀jù ò ní pẹ́ kù ó ti gbọ́jọ́ kù ṣé yẹn ni màá máa dá lò lórí social media abẹ́rẹ́ tó sọ wípé ó máa Yusuf Adépọ̀jù tó ń pòwó wípé àwọn fámìlì wọn máa ṣí ká wọ́n máa sọ ọkùnrin wọn á ṣí ká bọ́bá léèyàn ṣí ká èèyàn kú nìyẹn ṣé pé tó ń ro kúrò yẹn. ẹnìkan kọrin kan fún mi lánàá nínú àwọn tájẹ́ fámìlì tó sọ̀rọ̀ yìí ni ṣé kí n kọrin yẹn ó orin yẹn náà fọ́ ni wọ́n wá ní Malam Yusuf ìwọ ò ṣe tán ikú ẹni bá ro kúrò ẹ o kó máa ní ìṣó lọ́rùn àwọn ò gbọ́dọ̀ ronú kú síyàn we are Muslims and we have to display Islam in us. àbí ẹni tó wọ́n sùn lórí ẹ̀wẹ̀ mọ́tì káwọn èèyàn bá publicly pé ẹ wo ká yí o òun máa ń tì ká yí bọ ìdí ìyàwó tó dẹ̀ sọ fún gbogbo ayé publicly. Someone with Alhaja Kaola kò ní bàjẹ́ fún wọn ní spoken English 0 Arabiya 0 Yorùbá náà kò dámọ́rán and is somebody that creates crises up and down. You cannot be fighting thousands of people at a time. You will fall. So kọ́nà kó bá mi ṣe dáadáa fún Alhaja Kaola fún tá ṣe yí o. Bàbá wa Barrister Adébọ̀wálé, may Almighty Allah continue to be with you. Màmá tí wọ́n á jẹ́ màmá fún bàbá wa Barrister Ismail Adébọ̀wálé, ìyá dáadáa ni màmá yìí. Ẹ̀gbọ́n tí Yorùbá sọ wọ́n ní pé tí ò bá gbọ́ yín kẹ̀. Inú òkè ń bàjẹ́. Bí Alhaja Kafila ṣe ń ṣàdúrà fún ìyá yìí, wọ́n mọ̀ pé ìyá dáadáa ìyá àlùbáríkà ni ìyá yìí. Àmọ́ àwọn tí ìbínú Ọlọ́run ti wà lára wọn tí ò tí ì parẹ́, àwọn yẹn ni wọ́n lọ sẹ́ẹ̀tì màmá hàn. Ó dàbí àwọn obìnrin méjì kan lóṣogbo mi ìfẹ́ dárúkọ wọn tí Ìkábọ̀dé àwọn obìnrin káàkiri tó ní kí wọ́n lọ máa defame mi, ká lọ máa defame àbúrò mi, ká máa defame family wa. Àwọn obìnrin yẹn mo padà foríjì wọn tí mo bá ń ka iye àwọn tá a padà ṣàforíjì fún. Tẹ́mi náà fi ju Alhaja Kafila Kaola báyìí wọ́n pọ̀. Àwọn obìnrin méjèèjì yẹn á withdraw ẹjọ́ wọn kó ní court a dẹ̀ ṣàforíjì fún wọn. Bẹ́ẹ̀ náà la ṣe fáwọn eléégún ẹ̀rìn mẹ́ta. Bẹ́ẹ̀ náà la ṣe fún Murtala Ògúnfẹ́mi. Báàtún ní bẹ́ẹ̀rì bísí tó ń padà torí wípé àwọn nǹkan ti ń ṣe. Bẹ́ẹ̀ la ṣe fún Baba Lado, bẹ́ẹ̀ la ṣe fún Ibà Ṣègùn Anaconda, bẹ́ẹ̀ ni mo ṣe fún Awikonko, bẹ́ẹ̀ ni mo ṣe fún Jackman, bẹ́ẹ̀ ni mo ṣe fún Yes Alunaka. Even èyí tó lòun fẹ́ ṣe ká báwọn fámìlì òun
Mr. Stinker bẹ́ẹ̀ ni mo dáríjì ní 2020 pẹ̀lú kéèsì tí mo gbé lọ sí kóòtù 2019 ń ló fa retraction tó ṣe pé kíní kan Ustaz Jamiu Adégúnwà tí wọ́n ń sọ lọ ó lé láyé o tún ní sí bẹ́ẹ̀ mọ́ òun mọ̀ pé òun ṣàbòsí òun mọ̀ pé òun ṣe àìdá kó tó di pé wọ́n á tún lé wípé òun fẹ́ bá mi fi support ẹ̀ afáwa Saheed ìtẹ́ẹ̀tì padà sọ pé ẹ fẹ́ báyàn fi support ẹ̀ ọlọ́run àdéhùn yẹn ò ní ṣẹlẹ̀ sí mi láyé. àmín ya Allah ọlọ́run ní tó ṣẹlẹ̀ sí mi o. ẹni tó bá lòun fẹ́ báyàn fi support ẹ̀ ayé ẹni yẹn ti bàjẹ́ kódà tí ò bá sọ̀rọ̀ àlèkè àmọ̀ bàjẹ́ òun ní nǹkan kan tó fẹ́ fi pọ́ọ̀tì ẹ̀ kódà kò sọ pé òun fẹ́ fi kóòtù pọ́ọ̀tì ẹ̀ kò sọ pé òun fẹ́ fi kíníkà èṣù pọ́ọ̀tì ẹ̀ èṣù á máa ṣe tó dáa ni. ẹni tó bá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ èṣù náà ní ọ̀nà ọba tiẹ̀ jẹ́ ọlọ́mọ bá ti wọ́n jẹ́. abẹ́lọ́n gbogbo àwọn wọ̀nyí náà tá à ń sọ̀rọ̀ wọn kò tó ṣẹ́ lọ́wọ́ ọlọ́run ní bá wa yí wọn padà ọlọ́run bá ti lówó yí wọn padà ọlọ́run àṣeyìí òwò ni kò yí wọn padà náà nìyẹn kò sẹ́ni tí ó mọ̀ náà àmọ́ ọlọ́run má bínú sí wa. Afawa Saheed Shittu, you have done very well. You have done very well. Alhaja wa Kafila Kaula, àpadà sí aburú ní dé bá wọn. Alhaja wa Kafila Kaula, gbogbo tí ń jẹ́ aburú Ọlọ́run tẹ́lẹ̀ ṣe. I respect her much. In fact, she displayed that maturity, that sincerity of intention, and she laid an exemplary conduct, a good character for people to see. Iyì tí Alhaja Kaula wá gbà lẹ́nu ànámọ́ àárọ̀ yìí àti tí ó máa jẹ́ lọ. Forever never amen. Ẹ wá wo comment. In fact, I became emotional. Ìyàwó ṣe tí Alhaja sọ pé àfa Saheed kódà bọ́ bá ṣe retraction lórí àwọn ọmọ mi ó ṣe mo yọnu sí ẹ. Wàláì ẹni tó ń pè mí Dr. Alifulani ń pè wọlé yéé. Dr. Alifulani náà ń pè wọlé à ń gbọ́ yín Málàmù o mi gbọ́ Málàmù ẹ gbà mí I want to join okay ẹni sùúrù ẹ jẹ́ kí Málàmù parí ọ̀rọ̀ wọn tán Dr. Alifulani ẹ ti jẹ́ kí Málàmù court máa gbé Dr. Alifulani náà wọ ilé Malam ẹ sáré parí ọ̀rọ̀ ẹjọ́ pé Dr. Alifulani náà ṣe láti pè wọlé ṣé kí n kọ̀nẹ́tì wọn mọ́ yín ni. jẹ́ ti ẹ̀sáré sọ̀rọ̀ kan Alhaja Kafila wọ́n ṣe àforíjì fún yín unconditionally. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n dàbí ẹnìkan tó sọ wípé bí n bá ti ẹ̀sà àforíjì o yóò pè kóòtù ló ti wá ṣàforíjì o. Wọ́n sọ bẹ́ẹ̀. Of course ní táwọn èèyàn ń sọ àwọn náà mọ̀ láti àná lọ káàmpù àwọn doses káàmpù àwọn alábòsí àwọn náà fìlì ìtìbáyìí láti àná lọ mi ò ní jáyé síta lórí social media. Ẹgbẹ́ Sheikh Alifulani wọlé ẹjẹ́ kébì kan ti fi pẹ́ lómi láàyè ká sọ̀rọ̀. Tó ẹ ṣe ó pọ̀ sá ọlọ́run àdúpẹ́ fún yín sá. Ẹ jẹ́ ń pe dókítà wa bóyá wọ́n fẹ́ jọ́ ìpapọ̀ mọ́mọ́lá Yusuf lórí conference nìkòyè. Naam, salamu alaikum sa. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé dáadáa lẹ́wà? A dúpẹ́ fọlọ́run bàbá. Alhamdulilayi rabbil alamin. Mo kí gbogbo ẹni tó wà lórí programu yìí. Ọ̀rọ̀ tèmi ò ní pọ̀. Mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ Alhaja wa, ìyá wa, màmá wa, Ummul Mu'minat, Alhaja wa Kafila Kaula lórí fídíò tí wọ́n ṣe lánàá. Inú mi dùn púpọ̀ lórí ẹ̀ torí pé nǹkan tá a fẹ́ nínú Islam náà lélẹ́yìí. Láti ilẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Àfáà Saheed ìta tó ń fà láti ilẹ̀ náà ni pé ẹ̀sà mi kà apology pẹ̀lú gbogbo àwọn èèyàn. Ọlọ́dẹ sọ eléyìí tẹ́ ṣe láàárọ̀ yìí ní ẹlẹ́kẹ̀wàá lórí apology ẹlẹ́kẹ̀wàá ó ti yé but alhamdulillah ẹwà tí wọ́n á jọ torí Ọlọ́run no matter tẹ́lómi ò bá àwa gbé jáde tẹ́lómi ò bá àwa sọ ẹ má fẹ́ anybody lè sí kankan mọ́ ẹ
ká jẹ́ kí Islam ilẹ̀ Yorùbá kó sinmi. Ká jẹ́ kí Islam ilẹ̀ Yorùbá kó sinmi. Gbogbo àwọn bàbá wa yìí kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀. Kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́ fún gbogbo wọn lápapọ̀. Ọlá ti tó pọ̀ Ọlọ́run, ọlá agbára ẹ̀. Ní àjì eléyìí tá a lọ yìí, bàtà wà ní Mínà. Ẹni náà kàn fọwọ́ kọ́ mi lọ́rùn ni. Mo wá níta ni, èmi ò mẹ́ni yẹn. Tó bá ní ẹni yẹn ṣe mo mọ̀ ọ́, ní mi ò mọ̀ yín sá. Olóòn ní barista Adébọ̀wálé, ọkọ̀ Alájà Kàfílà Tọ́lá. Mo ní àṣà àjọyọ̀ fọ́tò inú wọn dùn. Ó ti yé. Adúpẹ́ fọ́lọ́run, kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ fún wọn, kó má bàjẹ́ fún gbogbo wa náà. Kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀, kọ́lọ́ ń kó gbàdúrà wa. Mo dúpẹ́ fọ́lọ́run, ní tèmi ń fẹ́ láti ilẹ̀ náà ní padà wá ń ṣẹlẹ̀ yìí o. Ní tí mo fẹ́ láti ilẹ̀, tí mo fẹ́ láti ilẹ̀ náà ní padà wá ṣẹlẹ̀ yìí. Tí mo ń pariwo láti ilẹ̀, gbogbo ẹja àdùwà lórí the same page. Ká kálukú wa ká dúró lójú kan náà, ká má bára wa jà, ká má fa wàhálà. Kò sóko tí wọ́n pè mí, kò sóko tí wọ́n sọ mí, but alhamdulillah èmi ò wó bẹ́ẹ̀ o. Àìwó bẹ́ẹ̀ náà ni pẹ̀lẹ́ gbogbo ètò kù náà sì yanjú ó bá yá. Gbogbo ètò kù náà ló máa yanjú. Ẹ ó dọ̀ Dr. Alifulani o. Dr. Torí èèyàn kan ó dà pé èèyàn kan pè wọlé ló fi pọ̀tì. À ń gbọ́ yín. Wọ́n máa wá kí peace kúrò, wọ́n á pè é lálábòsí, wọ́n á kò sórúkọ tó ní tiẹ̀, wọ́n ṣàlù òní wo bẹ̀ títí tí peace ló padà kúrò náà lọ. Àwọn adúpẹ́ pé nípa ń dà fún láti jọ́yìn, tá à ń dúró ó kò ṣẹlẹ̀ náà ni wọ́n á ṣẹlẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Èmi àti aṣíwájú Alhaji Musa Ọládẹ̀gbọ́n a sọ̀rọ̀ lálẹ́ àná lápàdà tí wọ́n pè sóbi prógáàmù Alájà Kàfílà Tọ́lá tán. Wọ́n ní nǹkan tá à ń fọ́kù ṣẹlẹ̀ náà ní gbogbo fi ń ṣẹlẹ̀ rí. Èyí tó sùkù náà Ọlọ́run jẹ́ kí ó parí. Alhamdulilayi. Alájà má bínú torí Ọlọ́run gbogbo tí àpá Saheed bá ṣe ẹ ti lè foríjì wọn. Ẹ bá foríjì náà jalè. Ọlọ́run foríjì wọn náà o. Èmi mo kọ́kọ́ foríjì àbá Saheed. Torí ọmọ wa náà ni ọmọ wa ni. Ṣé Dájúlọ́ ló ń jàmàlà rẹ ti adájọ́ sẹ́kù? Wọ́n ẹgbẹ́ mi àti ẹgbẹ́ mi àti ẹgbẹ́ jàmàlà. Ẹgbẹ́ mi àti ẹgbẹ́ jàmàlà. Ẹ sọ pé mi àti yóò tún jọ lọ jẹun, ẹ sọ bẹ́ẹ̀. Wọ́n láyé mi àti ẹgbẹ́ jàmàlà. Ẹgbẹ́ mi àti ẹgbẹ́ jàmàlà. A jẹun. Ló bá ṣe tán lórí program àbọ̀ lórí púpọ̀ tó bá dé náà ibi. Kàlẹ́ bẹ́ẹ̀ tó wà ní ọ̀pọ̀ tí mi bá yín bí o bá yín ní tí mo ti nà yín ẹ̀ mo gbé 2 ọ̀làwà. Gbogbo àwọn àlùfáà wa tó kù náà láwọn àfáà súnà ká má bínú orúkọ Ọlọ́run yọrí gbogbo Ọlọ́run gbàdúrà ọ aláwọ̀ alẹ́kọ̀ọ́ ara wọn ti pa àwọn ọkọ̀ káàkiri. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé ó pọ̀ dókítà wa Dr. Alifulaini. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Ìdáwọ́lé yín kọ́lọ́njọ́ máṣá ìjọ yọrí sí dáadáa. Pé ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ má bínú wípé ó pẹ́ mi kó tó di pé mo bọ́ sí orí afẹ́fẹ́ nítorí pé láti àárọ̀ àná ní déédé aago 9 ó kọjá ìṣẹ́jú díẹ̀ òun náà ni a ti kúrò ní Gànmọ́. A kí ọba yẹn nítorí pé níjojúmọ́ òun náà la gbọ́dọ̀ kí gbogbo wa náà ni a ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. A kí Ọlọ́run náà àwọn ọmọ kí nítorí pé jojúmọ́ òun náà la máa bára wa ní olùṣètì òun náà la máa bára wa ní mùmínì òun la máa bára wa mùmínà. A ti dé o láti òkè Kúrà walillahi alhamd. A sì ti dé láti Ìlọrin a sì dé láti Gànmọ́. Ọlọ́run òun lọ́ba tí pé gbogbo ohun kí ohun tó bá ti fẹ́ ṣe fẹ́rú bí ẹrú ti wulẹ̀ kó gbọ́n tó bá pé nǹkan bá ti wà nínú kádàrá Ọlọ́run yóò ṣẹ nínú iṣẹ́ ẹrú.
àwọn oníyè àmúnigbò nítorí pé àwọn kẹlímọ́ọ̀tì kan bẹ tó jẹ́ pé ó ní ìdí kí mọ́ dání bọ́rọ̀ yẹn ṣe ní agbára tó níjọ́ náà ní àárín ìlú òun náà ni wọ́n ti máa sọ pàlàjà má jẹ́ kí àmì ò kankan ó di dáadáa rẹ lọ́wọ́ ẹ má jẹ́ ó affect ìkọ̀rọ̀ rẹ ní dáadáa má jẹ́ ó affect ní tó ń ṣe fún gbogbo ẹnikẹ́ni ní dáadáa ní gbangba máa dúró kó máa wà fábít iṣẹ́ ọlọ́run nìyẹn ẹ máa wọ ọlọ́run níjọ́ yẹn bí ọlọ́run ṣe kádàrá pé ká jí ní alẹ́ mọ́júmọ́ ọjọ́ náà mo wá pé àwọn ẹrú ọlọ́run tí àjọ travel mo ní ẹ̀wà ojú oorun yìí favour wa o ibi à ń lọ yìí kò ní favour wọn ní àlájà rárá wàláhì ó favour lẹ́yìn pé tẹ́ ẹ̀ bá ti bínú kò ní sí nǹkan kan mo ní ẹ̀yin sọ tí ń tèmi ń sọ ohun ẹ̀gbá mo ní wàláhì yóò burú jù wọ́n nítorí kíni kí mo rí mo ní thank you mo nítorí pé kíní yìí àjùmọ̀ṣe ni kakọ́ọ̀sì ni wọ́n dẹ̀ fẹ́ achieve nǹkan kan bẹ́ẹ̀ tí nǹkan yẹn máa ní agbára àwọn èèyàn mi ò gbà mí gbọ́ on getting there òun la rí pé nígbà tí gbogbo nǹkan ń ṣe bó ti ń ṣe mo wà yọ wọ́n wò nínú igi tí mo wà pé ṣebí mo sọ fún yín kálukú wọn ń banújẹ́ mo ní ò nídìí kẹ́ ìbànújẹ́ àwọn àgbàlagbà wọn ní al-mu'min al-mujarrab inú ṣe ọlọ́run náà níbi tí máa ṣe fẹ́rú wà ọlọ́run ò ní jẹ́ àṣàbúrú a sì ní níkọ̀rọ̀ bú a sì ní torí ẹ̀ àní yẹ̀ àní gbò lẹ́yìn tí ó máa ṣe tọ́lọ́run ẹ jẹ́ á dúpẹ́ fọ́lọ́run ṣebí n tó ṣe sábàbí eléyìí alákọ̀ọ́kọ́ òun ni òótọ́ kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbínú kan tí yàn bá lámọ̀rí bá sì rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn náà ló ṣe sábàbí nǹkan yẹn kò sí ní ta fẹ́ ṣe sí bá a ṣe kúrò ńbẹ̀ òun náà lóbìnrin yẹn ní ẹgbọ́wọ́ wa ṣé rí gbogbo nǹkan pátá gbogbo ní tẹ̀ ń wò yányán film trick ní gbogbo ẹ̀ àjùmọ̀ṣe ni nítorí pé ẹnìkan tó lè mọ iye tí wọ́n ń pè lólóríire olóríire nìkan ni òun ló lè mọ̀ ẹ jẹ́ kí n wá mọ̀ọ́mọ̀ fi tí wọ́n ń pè ní appreciation kí n fi hàn ká ṣe sùúrù lórí yẹn adúpẹ́ fọlọ́run tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa adúpẹ́ tí mùsíbà ò ṣe wá wọ́n wá gbé wa ò fúnra ara wa òun náà la travel alhamdulillah. Number one káwọ́kọ́ kí ọlọ́run tó jẹ́ pé bí gbogbo ẹ̀ ṣe lágbára tó káwọ́ ọ̀ṣọ́ ẹ̀ kúrò lórí gbogbo wa àtẹ̀mí àtàwọn ẹrú ọlọ́run tá a jọ wọn that is number one. ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ nípa wípé bó bá di àsìkò ìṣòro ẹni tó bá rí tó dúró tiẹ̀ òun náà lọ̀rẹ́ rẹ nígbà náà ìmọ̀ bí màá ṣe dúpẹ́ o gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi láyé gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi láyé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn ẹ̀yin èèyàn ìmọ̀ dáa kéèyàn ní àṣepamọ́ rẹ o ṣe rí ní gbogbo àsìkò àdánwò àṣepamọ́ rẹ ni ó sọ bó o ṣe jẹ́ ní alákọ̀ọ́kọ́ náà kí n kọ́kọ́ kí ọlọ́run lára bàbá wa ẹ̀mí àti ìlú Ìlọrin ṣe o wallahu yasimuka minan nas la takhafu darakan wala taksha wala hawla wala quwwata illa billah látòrí wọn títí dórí gbogbo àwọn èèyàn yéèyàn nílùú Ìlọrin látòrí gbogbo àfáà tí ń bẹ níbẹ̀ àwọn ọlọ́lá tí ń bẹ níbẹ̀ àwọn onípò tí ń bẹ níbẹ̀ àwọn aláṣẹ tí ń bẹ níbẹ̀ ìròyìn pọ̀ tí wọ́n jẹ́ alánàá tí wọ́n jẹ́ olóríire tí wọ́n mọ iyì tí jóríire yìí pé ẹbí mi kankan yìí pé ẹnì kankan kò sádúró náà ni ṣùgbọ́n
alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ò ní ṣe mí lálábùrú bí mo ṣe lò lọ títí tí ní ìpadà sọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kò gbọdọ̀ strange sí yín nínú ta akọ mọ́ gíga òun làdánwò wà, nínú ta akọ mọ́ oríire òun